AI ó lè gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí kò bá fi kún ìmọ̀ ẹ̀rọ wọn lẹ́nu iṣẹ́ ọba ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Báyé bá ń yí ká máa báyé yí, ìgbà lónígbà ń lò. Ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tí a mọ̀ sí Artificial Intelligence AI tí lílò rẹ̀ ti ń gbilẹ̀ láwọn iléeṣẹ́ àti ẹ̀ka káàkiri àgbáyé. Ìjọba àpapọ̀ Nàìjíríà ti sọ pé ó mà ṣeé ṣe kó gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí ìmọ̀ ẹ̀rọ wọn kò bá kún tó. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba tún fi àwọn òṣìṣẹ́ lọ́kàn balẹ̀ pé lílo AI kò túmọ̀ sí pé yóò máa rọ́pò àwọn èèyàn pátápátá. Síbẹ̀ ó ṣeé ṣe káwọn kan pàdánù iṣẹ́ wọn. Ọ̀gá àgbà nílé iṣẹ́ ìjọba àpapọ̀ Nàìjíríà tó ń rí sí ìkéde àti ìmọ̀ ẹ̀rọ National Information Technology Development Agency nitda Kasifu Inuwa ìmọ̀ ló mà kéde ọ̀rọ̀ yìí nílùú Àbújá. Inuwa tí Aristotle Onumo, ọ̀gá tó ń rí sí ìṣàkóso àti àjọṣe lẹ́nu iṣẹ́ ọba tó mà ṣojú fún níbi ètò tó ti kéde yìí l'Àbújá, ó mà ṣàlàyé pé ó yẹ káwọn òṣìṣẹ́ kí wọ́n rí AI bí nǹkan èèlò ìdàgbàsókè ni. Ó ní ó yẹ kí wọ́n rí ìmọ̀ ẹ̀rọ náà bí ohun amúṣẹ́yá yàtọ̀ sí kí wọ́n máa fojú ohun tó ń bá wọn figagbága wò ó. Ẹ̀rù sá máa ń ba àwọn èèyàn pé AI ó fẹ́ wá gbaṣẹ́ lọ́wọ́ àwọn ni, pàápàá àwọn òṣìṣẹ́ ìjọba. Ṣùgbọ́n mo fẹ́ la nǹkan kan yé yín pé iṣẹ́ àwọn èèyàn tó máa kọ̀ láti fi kún ìmọ̀ wọn nípa ẹ̀rọ ó ṣeé ṣe kó má bọ́. Àmọ́ àwọn tó bá ṣe tán láti tún ara wọn kọ́ kí wọ́n sì gbà wọlé yóò máa jẹ àǹfààní púpọ̀ láti ara AI. AI kò wá láti rọ́pò àwọn èèyàn pátápátá, ṣùgbọ́n àwọn tó bá kọ̀ láti ní ìmọ̀ sí lẹ́ka ìmọ̀ ẹ̀rọ ó lè ní ìṣòro láti lè dúró níbi tí ìmọ̀ ẹ̀rọ ti ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni ọ̀gá àgbà nitda bẹ́ẹ̀ náà ló ṣe ṣàlàyé. Kì í wá ní ọ̀nà àbáyọ láti ṣẹ́gun tó lè jẹ́ ìbẹ̀rù fún àwọn òṣìṣẹ́ nípa AI. Inuwa ṣàlàyé pé àjọ nitda ó ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ tí iṣẹ́ wọn tó mà nílò ìmọ̀ ẹ̀rọ. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé nitda ó ti fìgbà kan rí ní àjọsọ pẹ̀lú ọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ láti kó àwọn òṣìṣẹ́ ìjọba ní ìmọ̀ ẹ̀rọ tó jẹ mọ́ AI. Bákan náà ìmọ̀ ló mà ní àwọn èèyàn tí yóò gba iṣẹ́ ọba lọ́jọ́ iwájú wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ìmọ̀ ẹ̀rọ mà ṣe pàtàkì kí wọ́n lè máa bá ìgbà mu láwùjọ àgbáyé tí AI tó bá ń darí. Ọ̀gá nitda ó wá rọ àwọn iléeṣẹ́ ọba, àjọ àti ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀ láti gbé ìmọ̀ AI abẹ́nú jáde fáwọn òṣìṣẹ́ wọn. Ó ní èyí yóò lè ṣe òdiwọ̀n láàrin iṣẹ́ èèyàn àti èyí tí AI yóò ṣe. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa. Àmín.